Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, etí tẹ́ máa fi ń gbọ́ wa máa nídìí. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́. Láṣẹ Èdùà, ẹ ò wá ní róńgbé sọnù bí òṣèlú ọmọ. Ọmọ Yorùbá, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ o, nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí, Wòlíì Ayọ̀délé, ó ti sọ nǹkan o, àbí ká sọ pé ó ti sọ nǹkan tí Ọlọ́run fi hàn òun ní pé yóò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ní 2026, ìdìbò 2026 governorship election tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fáǹfààní ìwọ tó ò bá mọ̀, Wòlíì Elijah Ayọ̀délé aka politician pastor, bàbá mo dáṣì yín lórúkọ yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ ti mọ̀? Aláṣẹ àti olùdarí ilé ìjọ INRI Evangelical Spiritual Church, ìyẹn Primate Elijah Ayọ̀délé, ó tún ti ju ìran ńlá gbòógì, ó tún ti ju ìran ńlá kan lẹ̀ o. Ó ní ṣe rí ìran tí ó lọ yìí tọ́lọ́run fi hàn mí rèé o, látàrí ìdìbò 2027, ìdìbò 2026, ìyẹn governorship election tí yóò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Anambra. Wòlíì Elijah, bàbá ti sọ̀rọ̀, wọ́n ti ní ṣe rí ohun tó ṣẹlẹ̀ rèé tọ́lọ́run fi hàn wọ́n pé yóò ṣẹlẹ̀ ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí, pé yóò ṣẹlẹ̀ níbẹ̀ o. Bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ohun tí bàbá ní yóò ṣẹlẹ̀. Ẹ gbọ́, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ Wòlíì Elijah tẹ́lẹ̀tẹ́lẹ̀, pé ìran bíi politics, ìran bíi election, ìran bíi bàbá Tinubu làwọn máa ń rí. Wọn ò ṣe mistake rí ìran bí Nàìjíríà ṣe máa lọ síwájú. Wọn ò ṣe mistake rí bí orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tó nílò tó máa fi lílọ síwájú. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Primate Ayọ̀délé ni o. Ó ti sọ̀rọ̀, ó ti ríran, ó ti sọ wípé ṣe rí gbogbo APC governorship candidate, all Progressive Congress APC governorship candidate, ìyẹn ní Anambra, wọ́n ní wọn ò ní wọlé o ní ìdìbò tó ń bọ̀, ìyẹn ní ọdún 2026. Ó ní wọn ò ní wọlé rárá, ṣùgbọ́n ó fi kọ́má sí. Ó ní àfi tí ò bá ṣe ọwọ́ Ọlọ́run níbẹ̀ nìkan ló máa fi wọlé. Bẹ́ẹ̀ tọ́wọ́ Ọlọ́run bá wà níbẹ̀, ó ní without the help of God wọn ò ní wọlé. Tọ́wọ́ Ọlọ́run bá wà níbẹ̀ wọ́n máa wọlé, ṣùgbọ́n tọ́wọ́ Ọlọ́run ò bá sí níbẹ̀, ó ní wọn ò ní wọlé o. Ó ní wọn ò ní wọlé rárá. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, ó ti kọ́kọ́ sọ̀kan. Ẹ tún jẹ́ kí n gbé yín déwájú. Ó tún wá sọ o, ó tún sọ wípé Ifeanyi Ubah will have been the only one who could defeated Governor Charles Soludo if he was alive. Tó túmọ̀ sí wípé ṣẹ́rí Ifeanyi Ubah yìí ni ò bá borí Soludo. Tó bá jẹ́ pé Ifeanyi ń bẹ láyé ni, ẹjọ́ nígbà tí ò wá sí láyé mọ́ sí yìí, ṣé kò wá sẹ́ni tí ó borí ni? Tó ẹ tún jẹ́ ń gbé yín débẹ̀ dáadáa. Ṣẹ́rí politician pastor tí gbogbo wa mọ̀ yìí, ó máa tún ti ṣe kìlọ̀kìlọ̀ fún Soludo dáadáa o. Ó ti ṣe kìlọ̀kìlọ̀ fún Soludo. Ó ní Soludo wá ń bí farabalẹ̀ kó o gbọ́ mi o. Má gbìyànjú àti sọ pé o fẹ́ rígi election. Bẹ́ẹ̀ ni, ó ní ẹ máa gbọ́ o. Popular prophet also cautioned Soludo to be careful over attempts to rig him out of election through the back door. Kó má lọ gbẹ̀yìn wọlé o. Ó ní kó má gbìyànjú ẹ̀ wò. Ó ní ṣẹ́rí Soludo can only be defeated if the opposition form a united front in the state. Tó túmọ̀ sí pé tó bá fẹ́ mú Soludo, tí apá bá fẹ́ ká Soludo, wọ́n ní àwọn tọ́jọ́ ń dupò yìí wọ́n máa dìde, wọ́n máa ṣera wọn ní òṣùṣù ọwọ̀ láti lè rí pé àwọn mú Soludo. Bẹ́ẹ̀ ni politician pastor, ìyẹn Primate Ayọ̀délé tún sọ o. Ó ní Anambra, tó bá jẹ́ pé Ifeanyi Ubah ń bẹ láyé ni, òun ni ò bá jẹ́ ẹni tó jẹ́ pé ó lè ṣí Soludo nídìí.
ó lè ṣí Soludo nídìí ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí current APC candidate ìyẹn aṣojú fẹ́gbẹ́ APC lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ó pé ní kò mọ ohun tí yóò ṣe láti fi lè win ni bẹ́ẹ̀ ni ó ní kò mọ ohun tí yóò ṣe láti fi lè win ẹ wá gbọ́ ṣe rí àwọn Labour Party ní pé wọ́n Labour loss àwọn Labour Party wọ́n ní aṣojú wọ́n ní kò tiẹ̀ mọ̀ kankan kò tiẹ̀ mọbi tó máa sorí ẹ̀ kodò sí kò mọbi tó máa gbé gbà pàápàá jùlọ tí òun ò bá ti àmọ̀ kankan òun ni aṣojú fún ẹgbẹ́ PDP tó mọ̀ nǹkan gan kò tún ní rí nǹkan ṣe politician pastor ń para o bẹ́ẹ̀ ni ó ní kò tún ní rí nǹkan kan ṣe tí gbogbo wọn bá ń dáwọ́ wú lẹ́yìn ara wọn bàbá ní èrè lásán ni wọ́n kàn máa ṣe fún díẹ̀ yìí ó dìgbà tí gbogbo wọn bá parapọ̀ sójú kan láti lè ṣí Soludo nídìí ìgbà yẹn la agbára máa tó ká Soludo bẹ́ẹ̀ bàbá ní ṣé ẹ fẹ́ gbọ́ nípínlẹ̀ Èkìtì gbédé ọmọ Èkìtì kété o ẹ wá gbọ́n tí bàbá sọ nípa ni o bẹ́ẹ̀ ni Primate Ayodele Elijah ó ti sọ̀rọ̀ said Gomina Biodun Oyebanji is in a good state to return for second term tó túmọ̀ sí pé Gómìnà Oyebanji wọ́n ní àǹfààní láti lọ lẹ́lẹ́kejì wọ́n ló yanrantí bẹ́ẹ̀ ni wọ́n ní ó dàbí pé àwọn ti rí pé yóò lọ lẹ́lẹ́kejì ṣùgbọ́n wọ́n ní kó ṣọ́ra gidigidi gan fún ìjà abẹ́lé ìjà láàrin ara wọn ìjà abẹ́lé kó ṣọ́ra gidigidi gan ìyẹn nìkan kọ́ kó dẹ̀ tún ṣọ́ra fún wàhálà ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni pé kó ṣọ́ra fún wàhálà ilé ẹjọ́ kó dẹ̀ rí wípé òun ò tọwọ́ bọ ìbọ̀kúbọ̀ òní kò rí pé òun ò tọwọ́ bọ ìbọ̀kúbọ̀ ẹ wo ó tún wá tẹ̀síwájú òní Èkìtì there are a lot of people who hate the Ekiti governor but the point is Oyebanji is favoured to return for his second term tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò gbádùn ni wọn ò fẹ́ràn gómìnà ìlú Èkìtì ṣùgbọ́n Oyebanji ò ní Ọlọ́run ti kọ́ fún pé yóò lọ lẹ́lẹ́kejì bó ṣe sọ nìyẹn o ẹ wo ọmọ Yorùbá ẹjẹ́ á ronú wa o ṣe ti gbọ́ Ọ̀ṣun ó ní APC will fight Adeleke big time wọ́n ní wọ́n fi làkàlàkà kódà wọ́n á rí pé àwọn fẹ́ dojú ìjọba ẹ̀ kodò ní fúndì èyí ó nílò àtìlẹ́yìn lọ́wọ́ àwọn ọba tí gómìnà Adeleke bá fẹ́ lọ lẹ́lẹ́kejì níbi mi tọ́ka mo Primate Ayodele ló sọ ó ló nílò àtìlẹ́yìn àwọn ọba àwọn ọ̀dọ́ àti àwọn àgbẹ̀ ẹ wo ẹja dé yòókù mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi à ń sọ fún yín wípé ẹ bá wa ṣe kí ni ẹ bó kó lọ fà ẹjọ́ yí àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa ó dàbọ̀.